koju òṣùwọ̀n tó ní o ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́ fi àìdùnnú wọn hàn lórí ìṣẹ̀lẹ̀ ìkọlù iléèwé nílùú Ahoro ẹṣinele dá ẹ̀bi ìṣẹ̀lẹ̀ náà ru Gómìnà Makinde. Ọpẹ́ o àwọn ọmọ ogun Nàìjíríà àti ti Amẹrika fiku tó yáwọ́ pa igbákejì ọ̀gá ẹgbẹ́ agbesunmomi ISIS Abu-Bilal al-Minuki. Àwọn agbébọn kọ̀ jálẹ̀ wọn ò tú ìyàwó mi sílẹ̀ lẹ́yìn tí a tún san owó ìtanràn 20 mílíọ̀nù náírà 20 mílíọ̀nù náírà fún wọn. Pásítọ Kwara ló kọ̀mínú bẹ́ẹ̀. Ariwo ta nílé ẹgbẹ́ òṣèlú APC nìbàdàn lórí àtiyan àwọn olùdíje dupò nínú ẹgbẹ́ òṣèlú náà. Ariwo ètò ìdìbò direct primary la fẹ́ làwọn èèyàn náà ń pa. Sẹ́nẹ́tọ̀ kan gbé mílíọ̀nù 125 náírà 135 mílíọ̀nù náírà kalẹ̀ fún àwọn ìgbìmọ̀ aláṣẹ APC fún sálà ọdún Iléyá. Àjọ EFCC wọ́ Blessing CEO lọ ilé ẹjọ́ lẹ́kọ̀ọ́ látàrí ẹ̀sùn jìbìtì mílíọ̀nù 36 náírà 36 mílíọ̀nù náírà. Ọwọ́ tẹ̀ wọ́n o. Ileese Olopa Sekupa Awon Ajinigbe-Agbebon Meji Nawo Gan Awon Yooku Nipinle Ogun. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Makinde ò kojú òṣùwọ̀n tó ní o. Ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́ fi àìdùnnú wọn hàn lórí ìṣẹ̀lẹ̀ ìkọlù iléèwé nílùú Ahoro ẹṣinele dá ẹ̀bi ìṣẹ̀lẹ̀ náà ru Gómìnà Makinde. Ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC nípínlẹ̀ Ọ̀yọ́ ti banújẹ́ lórí ìṣẹ̀lẹ̀ ìkọlù náà tó wáyé lọ́jọ́ Ẹtì Friday nílùú Ahoro ẹṣinele níjọba ìbílẹ̀ Oríire nílùú Ògbómọ̀ṣọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́. Nínú àtẹ̀jáde kan tí wọ́n fi léde lọ́jọ́ Àbámẹ́ta Sátidé, nínú èyí tí wọ́n ti fi àìdùnnú wọn hàn lórí ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì rọ Gómìnà Ṣèyí Mákindé láti tètè gbé ìgbésẹ̀ kánmọ́nkóbó lórí ètò ààbò èyí tí yóò dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ojúṣe rẹ̀. Àtẹ̀jáde náà tí ó jẹ́ fífi léde láti ọwọ́ akọ̀wé ìpolongo ẹgbẹ́ òṣèlú náà Ọláwálé Sádàrè nílùú Ìbàdàn olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́. Nínú àtẹ̀jáde náà ẹgbẹ́ òṣèlú APC kẹ́dùn pẹ̀lú àwọn èèyàn tí ó faragbá níbi ìṣẹ̀lẹ̀ ìkọlù ọ̀hún, ẹbí wọn àti gbogbo èèyàn ìlú Ahoro ẹṣinele. Wọ́n wá pe ìjọba àti àwọn ẹ̀ṣọ́ aláàbò láti fi ara wọn sójú iṣẹ́ láti ṣe àwárí àwọn akẹ́kọ̀ọ́ tó fi mọ́ arábìnrin Fọláwẹ́ Àlàmú ọ̀gá iléèwé àtàwọn olùkọ́ yòókù. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe fi léde, àwọn agbébọn tí wọ́n ṣèkọlù ọ̀hún ni wọ́n gun mansíìnì ọ̀kadà pẹ̀lú aṣọ ọmọ ológun lọ́rùn wọn ya wọ ìlú náà ní nǹkan bíi déédéé aago 9 òwúrọ̀ ọjọ́ Ẹtì Friday tí wọ́n sì lọ tààrà yàrá ìgbàlejò ọ́fíìsì ọ̀gá iléèwé náà. Àwọn agbébọn náà ṣekú pa èèyàn méjì tí wọ́n sì jí ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tó fi mọ́ ọ̀gá iléèwé àti àwọn olùkọ́ míì gbé sá lọ. Sádàrè ní ìṣẹ̀lẹ̀ ìkọlù ọjọ́ Ẹtì Friday náà níjọba ìbílẹ̀ Oríire nílùú Ògbómọ̀ṣọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣàfihàn ìhà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ìdarí Gómìnà Ṣèyí Mákindé kọ sí ètò ààbò. Ó ní àwọn ikọ̀ elétò ààbò tí ó wà ní ìkápá ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bí ikọ̀ Àmọ̀tẹ́kùn, fìjìláńtè àti àwọn míì tí ó yẹ kí ìjọba ó dá sílùú láti gbájúmọ́ ojúṣe wọn lórí ààbò. Nǹkan míì ni ìjọba ń fi wọn ṣe. Ó ní oríta ibi tí ọ̀rọ̀ dé dúró báyìí, àwọn èèyàn ní láti dìde ìpèníjà bí Gómìnà Ṣèyí Mákindé ní ìbéèrè ibi tí ó fi àwọn ohun ìjagun tí ó kó owó iyebíye bílíọ̀nù gbé bílíọ̀nù pọ̀n tó yọ lápò ìjọba ra ìbò ló wà, àti pé ipa wo ni owó security vote tó ń gbà lóṣooṣù lọ́wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wà. Bákan náà pé kí ni ìdí ẹ̀ tí ìṣèjọba Gómìnà Mákindé kò ṣe fi àyè gba àwọn onímọ̀ nípa ètò ààbò àti àwọn àgbààgbà tó ní ìrírí láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìjọba rẹ̀. Sádàrè ní ìwọ̀nba àkókò tí ó kù fún Gómìnà Mákindé, àkókò rẹ̀ láti mú iṣẹ́ ìṣàkóso ìpínlẹ̀ Ọ̀yọ́ ní pàtàkì torí pé ó gbọ́dọ̀ jáde kúrò nínú ìgbéraga àti ẹ̀tàn níwọ̀n bí àǹfààní rẹ̀ nínú òṣèlú ìpínlẹ̀ ṣe máa parí ní ọjọ́ 21 oṣù karùn-ún ọdún 2027. Ọpẹ́ o àwọn ọmọ ogun Nàìjíríà àti ti Amẹrika fiku tó yáwọ́ pa igbákejì ọ̀gá ẹgbẹ́ agbesunmomi ISIS Abu-Bilal al-Minuki. Ìjọba àpapọ̀ ti fi ìròyìn léde pé iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ ológun ilẹ̀ Amẹrika ti ṣekú pa Abu-Bilal al-Minuki tó jẹ́ olórí ẹgbẹ́ agbesunmomi ISIS. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló fìdí èyí múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi léde lówùúrọ̀ ọjọ́ Àbámẹ́ta Sátidé. Ọ̀rọ̀ yìí ló ń jẹyọ lẹ́yìn tí ààrẹ ilẹ̀ Amẹrika
Amẹ́ríkà Donald Trump kọ́kọ́ kéde ìgbésẹ̀ ṣíṣèkọlù sí àwọn àgbésùnmọ̀mí. Nínú ọ̀rọ̀ tí ààrẹ Tinubu sọ, ó ní òru mọ́jú ni wọ́n gbẹ̀mí olórí ẹgbẹ́ alákatakítí ọ̀hún. Nígbà tí ààrẹ Trump júwe Abu-Bilal al-Minuki, ó ní òun ni igbákejì ẹgbẹ́ ISIS káàkiri lágbàáyé. Nínú ọ̀rọ̀ tó fi léde lójú òpó Facebook rẹ̀, Tinubu sọ pé gbígbẹ̀mí olórí àgbésùnmọ̀mí náà ń ṣàpèjúwe ìbáṣepọ̀ tó wà láàrin ìjọba Nàìjíríà àti Amẹ́ríkà láti rẹ́yìn ìgbésùnmọ̀mí ní Nàìjíríà. Ó ní àwọn ọmọ ogun Nàìjíríà pẹ̀lú àjọṣepọ̀ pẹ̀lú àwọn ọmọ ogun ilẹ̀ Amẹ́ríkà ló kọjú ìjà tó lágbára sí ẹgbẹ́ Islamic State. Àyẹ̀wò lẹ́yìn ìkọlù náà fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n ti ṣekú pa olórí ẹgbẹ́ ọ̀hún tí wọ́n ti ń wá fún ọjọ́ pípẹ́, Abu-Bilal al-Minuki, tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Abu-Minuki, tí òun ti ọ̀pọ̀ àwọn ẹmẹ̀wà rẹ̀ lẹ́yìn àdó olóró sínú ọgbà wọn tó wà ní Lake Chad Basin. Ààrẹ Tinubu wá sọ pé orílẹ̀-èdè Nàìjíríà mọ rírì àjọṣepọ̀ rẹ̀ pẹ̀lú Amẹ́ríkà lórí ìkọlù náà. Ó dúpẹ́ gidigidi lọ́wọ́ ààrẹ Trump fún ìdarí àti àtìlẹ́yìn rẹ̀ lórí ìgbìyànjú náà. Bákan náà lààrẹ lóhùn tún gbóríyìn fún àwọn ọmọ ogun tó ṣiṣẹ́ ní ìhà méjèèjì, tí òun sì ní àfojúsùn pé àwọn tún máa kọlu ọ̀pọ̀ ibùba àwọn agbésùnmọ̀mí míì káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọ̀rọ̀ ààrẹ Trump ní tiẹ̀ ló ti kéde pé iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè méjèèjì ti ṣàṣeyọrí láti gbẹ̀mí ògbójú agbésùnmọ̀mí tó ń da omi àlàáfíà ìlú láàmú. Ó ní olórí agbésùnmọ̀mí náà ní Abu-Bilal al-Minuki tó jẹ́ igbákejì ẹgbẹ́ ISIS káàkiri àgbáyé tó rò pé òun lè lọ farapamọ́ sí Áfíríkà ni ó jẹ́ ayọ̀ òun pé àwọn ọmọ ogun ti fi ikú tó yàwọ̀ pa. Ààrẹ Trump sọ pé olórí ẹgbẹ́ agbésùnmọ̀mí ọ̀hún, Abu-Bilal al-Minuki, kò ní lè máa ṣẹ̀rùbà àwọn èèyàn apá ilẹ̀ Áfíríkà mọ́ báyìí lẹ́yìn tó ti gba ìkúrújẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra. Lẹ́yìn náà ló dúpẹ́ lọ́wọ́ ìjọba Nàìjíríà fún ìbáṣepọ̀ rẹ̀ láti rẹ́yìn Abu-Bilal al-Minuki, tó sì tún jẹ́jẹ́ àtìlẹ́yìn tó gbópọn pẹ̀lú ilẹ̀ Nàìjíríà. Àwọn agbébọn kọ̀ jálẹ̀, wọn ò tú ìyàwó mi sílẹ̀ lẹ́yìn tí a tún san owó ìtanràn 20 mílíọ̀nù náírà 20 mílíọ̀nù náírà fún wọn. Pásítọ Kwara ló kọ̀mínú bẹ́ẹ̀ ìyá. Pásítọ ìjọ Evangelical Church of West Africa ECWA ní Omugo níjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn nípínlẹ̀ Kwara, Sunday Ọmọlé, ti kọminú pé àwọn agbébọn sì tún gbé ìyàwó òun àtàwọn olùgbé ìlú míì tí wọ́n jí gbé pamọ́, wọn ò tú wọn sílẹ̀ lẹ́yìn tí wọ́n gba owó ìtanràn 20 mílíọ̀nù náírà 20 mílíọ̀nù náírà àti àwọn ohun èlò mìíràn lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí olùfarakásá. Ọmọlé, ẹni tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lọ́jọ́ Ẹtì Friday, fẹ̀sùn kan àwọn ajínigbé-agbébọn náà fún lílọ́wọ́ gbà mọ́ àwọn mọ̀lẹ́bí lọ́wọ́ nípa bíbéèrè fún owó ìtanràn mìíràn lákọ̀tún nígbà tí wọ́n kọ̀ jálẹ̀ tí wọn ò tú àwọn olùfarakásá sílẹ̀. Ó ké sí ìjọba láti pàṣẹ fún àwọn ikọ̀ ológun láti lọ gbọn àwọn inú aginjù tó so ìpínlẹ̀ Kwara, Kogi àti Niger yẹ̀bẹ̀yẹ̀bẹ̀. Pásítọ̀ náà sọ wípé àwọn ajínigbé náà tún yín owó ìtanràn wọn sókè sí 300 mílíọ̀nù náírà 300 mílíọ̀nù náírà lẹ́yìn tí wọ́n ti kọ́kọ́ gba owó ìtanràn 20 mílíọ̀nù náírà 20 mílíọ̀nù náírà lóṣù tó kọjá pẹ̀lú àwọn ohun èlò oúnjẹ, epo bẹntiróòlù, epo pupa, àwọn nǹkan èròjà àtàwọn nǹkan míì. Ó ní látìgbà tí àwọn ti gbé 20 mílíọ̀nù náírà 20 mílíọ̀nù náírà lọ sọ́dọ̀ àwọn agbésùnmọ̀mí papọ̀ pẹ̀lú ráìsì àpò báàgì 5, epo bẹntiróòlù 30 lítà kẹ́ẹ̀gì 4, epo pupa kẹ́ẹ̀gì 1, ìdí páàkì magi 1 àti àwọn oògùn olóró tó tó 140 náírà 40,000 náírà tí àwọn sì ti ń retí kí wọ́n tú àwọn èèyàn àwọn sílẹ̀. Ó kọminú pé ó ti tó oṣù kan báyìí láti ọjọ́ 29 oṣù kẹrin ọdún 2026 tí àwọn agbébọn sì kọ̀ jálẹ̀ tí wọn kò sì tú wọn sílẹ̀. Ọmọlé sọ wípé àwọn ajínigbé ti tẹ̀síwájú láti máa gba owó ìtanràn lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí láì tú àwọn olùfarakásá sílẹ̀. Ó sọ wípé ọ̀dọ́kùnrin mìíràn ló jẹ́ jíjígbé lọ́sẹ̀ mẹ́ta sẹ́yìn tí wọ́n sì gba owó ìtanràn mílíọ̀nù 2 náírà 2 mílíọ̀nù náírà níbi ọjọ́ mẹ́ta sẹ́yìn tí wọ́n sì tún kọ̀ jálẹ̀ bákan náà tí wọn kò sì tú ọ̀dọ́kùnrin náà sílẹ̀. Pásítọ̀ náà rọ ìjọba àpapọ̀ láti gbé ìgbésẹ̀ tó yẹ tako àwọn ikọ̀ agbésùnmọ̀mí nípa yíyabo àárín gbùngbùn aginjù tí wọ́n gbàgbọ́ pé ó jẹ́ ibùdó tí wọ́n lúgọ sí. Ọmọlé tún koro ojú sí ìfàkùnnùnú ìdásí ètò aláàbò lágbègbè náà, fẹ̀sùn kàn pé àwọn ọmọ sọ́jà tó jẹ́ dídarí lọ ìlú Omugo kò wọnú
àwọn aginjù níbi tí àwọn ajínigbé-agbébọn ti ń ṣọṣẹ́ láabi wọn. Ó tún fi àìdùnnú ọkàn rẹ̀ hàn lórí ohun tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí àìní ìlọsíwájú nípa títọpasẹ̀ àwọn ajínigbé ládùrú ìgbìyànjú ètò ààbò. Bákan náà ló tún kọminú nípa bí ìjọba ṣe dákẹ́ tí kò sọ̀rọ̀ tàbí ṣàtìlẹ́yìn láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Ariwo ta nílé ẹgbẹ́ òṣèlú APC nìbàdàn lórí àtìyàn àwọn olùdíje dupò nínú ẹgbẹ́ òṣèlú náà. Ariwo ètò ìdìbò direct primary la fẹ́ làwọn èèyàn náà ń pa. Níṣe lọ̀gọ̀ọ̀rọ̀ èrò àwọn èèyàn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC nípìnlẹ̀ Ọ̀yọ́ kórajọpọ̀ fẹ̀hónú hàn lólú ilé ẹgbẹ́ òṣèlú náà tó wà níbàdàn. Orin ọ̀tẹ̀ orin òwe làwọn èèyàn náà mú bọ ẹnu tí wọ́n ń kọ tí wọ́n sì pe àwọn tí wọ́n jẹ́ adarí ẹgbẹ́ òṣèlú náà ní olè. Wọ́n ní wọ́n ti jẹ dòdò wọ́n sì kọ̀ láti sọ òdodo ní ti yíyan àwọn olùdíje dupò kan tàbí èkejì nínú ẹgbẹ́ òṣèlú APC nípìnlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní ńṣe ni wọ́n ń gbìyànjú àti dàbàrú ṣe mọ̀dàrú àwọn olùdíje dupò nínú ẹgbẹ́ òṣèlú náà. Lẹ́yìn gbogbo atótónu àwọn èèyàn náà ní àwọn tí ó jẹ́ adarí ẹgbẹ́ òṣèlú náà jáde bá wọn sọ̀rọ̀ pẹ̀tù sí wọn nínú, sọ fún wọn pé gbogbo ohun tí wọ́n wí làwọn ti gbọ́ táwọn ó sì ṣiṣẹ́ lórí rẹ̀. Ẹ̀wẹ̀ níjọba ìbílẹ̀ Olúyọ̀lé àwọn èèyàn ọmọ ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n péjọ ní ibùdó ìkàbò Coalition Center ibùdó ìdìbò kẹta Ward 3 ní ìjọba ìbílẹ̀ náà ni wọ́n fẹ̀hónú hàn pé àwọn wá láti ṣètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ àmọ́ fún ìyàlẹ́nu àwọn ò rí olùdíje tí ó yẹ kí wọ́n ó wà níbẹ̀ tí àwọn ọmọ ẹgbẹ́ sì ti péjọpọ̀ dúró dè wọ́n. Nínú fọ́nrán fídíò kan tí ó ṣàfihàn àwọn èèyàn ọmọ ẹgbẹ́ òṣèlú olóṣùṣọwọ̀ APC ọ̀hún tí wọ́n péjọpọ̀ níbi tí ọ̀gbẹ́ni Ọmọlájà Sulaiman ti sọ̀rọ̀ pé láti òkè ìyẹn national làwọn ti gbọ́ pé kí gbogbo àwọn olùdíje lẹ́gbẹ́ òṣèlú náà ó jáde wá fún ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ àmọ́ ó jẹ́ ìyàlẹ́nu fún bí àwọn kò ṣe rí àwọn olùdíje tí ó yẹ kí wọ́n ó farahàn níbí. Ṣé ṣáájú ni awuyewuye ti súyọ lórí ṣíṣe ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ náà dípò yíyan àwọn olùdíje dupò láì dìbò. Àwọn adarí ẹgbẹ́ tí wọ́n fi ààyè gba ríra fọ́ọ̀mù fún àwọn olùdíje gbọ́dọ̀ fi ààyè gba ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́. Èyí jẹ́ ohun tí àwọn èèyàn ọmọ ẹgbẹ́ òṣèlú APC náà sọ pé ìgbà tí àwọn adarí ẹgbẹ́ òṣèlú náà mọ̀ pé àwọn ò ní ṣètò ìdìbò abẹ́nú kí ni wọ́n fi ààyè sílẹ̀ fún fífi owó bàǹtàbàǹtà ra fọ́ọ̀mù sí. Sẹ́nẹ́tọ̀ kan gbé mílíọ̀nù márùnléláàádóje náírà $135 million kalẹ̀ fún àwọn ìgbìmọ̀ aláṣẹ APC fún sálà ọdún Iléyá. Sẹ́nẹ́tọ̀ tó ń sojú ẹkùn àárín gbùngbùn Borno Kaka Lawan ti gbé owó tó lé ní mílíọ̀nù márùnléláàádóje náírà $135,650,000 náírà kalẹ̀ fún àwọn ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ òṣèlú olóṣùṣọwọ̀ APC ní agbègbè ẹkùn tó ń ṣojú ṣáájú ayẹyẹ ọdún Eid-el-Kabir. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta sójú òpó ayélujára mọ̀mímọ́ Facebook rẹ̀ lọ́jọ́ Ẹtì Friday, abẹ́sìnkáwọ́ sẹ́nẹ́tọ̀ náà Usman Alkali sọ wípé ìgbówókalẹ̀ náà jẹ́ ẹlẹ́ẹ̀kẹta irú ẹ̀ tí Lawan ti ṣe irú ìgbówókalẹ̀ bẹ́ẹ̀ láti ìgbà tó ti darapọ̀ mọ́ ilé ìgbìmọ̀ aṣòfin. Ohun tó gbé sójú òpó ayélujára náà tó kọ ní èdè Haúsá tó sì jẹ́ títú sí èdè Gẹ̀ẹ́sì èyí tó kà báyìí pé sẹ́nẹ́tọ̀ Kaka Shehu Lawan pín $135,650,000 náírà fún àwọn ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ òṣèlú olóṣùṣọwọ̀ APC ní àárín gbùngbùn Borno fún ayẹyẹ ọdún Eid-el-Kabir. Alkali sọ wípé owó náà ló jẹ́ pínpín lọ́jọ́bọ̀ Thursday fún àwọn ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ òṣèlú náà jákèjádò ẹkùn tí sẹ́nẹ́tọ̀ náà ń sojú fún. Ó ní ìdásí náà ló wà fún sísàtìlẹ́yìn gbígbárùkù tí wọ́n fún ìmúrasílẹ̀ àkókò ọdún Iléyá. Gẹ́gẹ́ bó ṣe wí àtìlẹ́yìn rẹ̀ ọ̀hún ló jẹ́ gbígbé kalẹ̀ láti mọ rírì àwọn ìgbìmọ̀ aláṣẹ fún ìfarajìn àwọn ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ òṣèlú náà láti ró ètò ìṣèjọba àwarawa lágbára sí i àti láti gbé òfin ìlànà ẹgbẹ́ òṣèlú náà ró dìgbìdìgbì. Wàyí o Lawan ló ti ṣáájú yọwọ́yọsẹ̀ kúrò nínú ìdíje dupò gómìnà ìpínlẹ̀ Borno tó sì fọwọ́ sí alátakò rẹ̀ Mustapha Gubio olùdíje tí gómìnà Babagana Zulum gbárùkùtì. Ìpinnu náà gẹ́gẹ́ bí Alkali ṣe wí ló wáyé lẹ́yìn ìpàdé àwọn àwòrò-ṣàṣà ẹgbẹ́ nílùú Àbújá níbi tí wọ́n ti fohùn ṣọ̀kan pé Lawan yóò yọwọ́yọsẹ̀ fún Gubio nígbà tí òun yóò di ipò mú nílé ìgbìmọ̀ aṣòfin. Àjọ EFCC
EFCC wọ́ Blessing CEO lọ ilé ẹjọ́ lẹ́kọ̀ọ́ látàrí ẹ̀sùn jìbìtì mílíọ̀nù mẹ́rìndínlógójì náírà 36 million naira. Àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu àti sísowó ìlú báṣubàṣu ẹ̀ka iléeṣẹ́ tó wà lẹ́kọ̀ọ́ lójú ọ̀nà Awólọ́wọ̀ Ìkòyí lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 ti wọ́ gbajúmọ̀ orí ayélujára àti olùdámọ̀ràn nípa ìbáṣepọ̀ Okoro Blessing Nkiruka tí ọ̀pọ̀ mọ̀ sí Blessing CEO níwájú onídàájọ́ D.I. Dípẹ́olú ti ilé ẹjọ́ gíga àpapọ̀ tó fìdí jókòó nílùú Ìkòyí lẹ́kọ̀ọ́ lórí ẹ̀sùn jìbìtì mílíọ̀nù mẹ́rìndínlógójì náírà 36 million naira. Nkiruka ni wọ́n wọ́re ilé ẹjọ́ lórí ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó dá lórí gbígba owó lórí ẹ̀tàn lílu jìbìtì owó tó tó mílíọ̀nù mẹ́rìndínlógójì náírà. Ní ìbẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ náà agbẹjọ́rò P.I. Nwafọ fi tó ilé ẹjọ́ létí pé olùjẹ́jọ́ náà ti dá mílíọ̀nù mẹ́rìnlélógún náírà 24 million naira padà lára mẹ́rìndínlógójì náírà 36 million naira náà fún olùfẹjọ́ sùn. Ó sọ wípé àwọn ń béèrè fún sísún ẹjọ́ náà síwájú láti yanjú owó tó ṣẹ́kù láti san. Ó ní olùfẹjọ́ sùn náà ti gbà pé tí owó tó kù bá ti jẹ́ sísan padà wọ́n lè sọ fún àjọ EFCC láti má ṣe ẹjọ́ mọ́ láti dá ẹjọ́ náà dúró. Ẹni tó ń fọ èsì padà agbẹjọ́rò ilé ẹjọ́ S.I. Sulaiman sọ wípé ìgbìmọ̀ agbẹjọ́rò ilé ẹjọ́ kò mọ ohunkóhun nípa ọ̀rọ̀ àjọsọ tó wà láàrin olùjẹ́jọ́ àti olùfẹjọ́sùn. Ó sọ pé olùfẹjọ́sùn níbí jẹ́ ìjọba àpapọ̀ Nàìjíríà àwọn sì wà fún ẹni tí wọ́n gbé wá jẹ́jọ́ níwájú ilé ẹjọ́. Wọ́n pàrọwà pé kí olùjẹ́jọ́ náà rawọ́ ẹ̀bẹ̀ rẹ̀ fún ọjọ́ náà. Nínú ìdájọ́ rẹ̀ onídàájọ́ Dípẹ́olú gbé ìdájọ́ kalẹ̀ pé olùjẹ́jọ́ àti olùfẹjọ́sùn lè ní ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ kódà nígbà tí ẹ̀sùn náà sì wà lórí olùjẹ́jọ́. Ó ní kò dá ìgbẹ́jọ́ dúró níwájú ilé ẹjọ́. Olùjẹ́jọ́ náà rawọ́ ẹ̀bẹ̀ pé òun ò jẹ̀bi ẹ̀sùn náà nígbà tí wọ́n kà á sétí gbọ́ rẹ̀. Lẹ́yìn ẹ̀bẹ̀ rẹ̀ Sulaiman béèrè fún ọjọ́ ìgbẹ́jọ́ tó sì rọ ilé ẹjọ́ láti fi olùjẹ́jọ́ náà pamọ́ sáhàámọ́ ọgbà àtúnṣe títí di ọjọ́ ìgbẹ́jọ́. Ẹ̀wẹ̀ agbẹjọ́rò olùjẹ́jọ́ fi tó ilé ẹjọ́ létí pé olùjẹ́jọ́ náà ti jẹ́ fífẹ̀sùn kàn lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 14 oṣù karùn-ún ọdún 2026 àti pé ìgbìyànjú ń lọ lọ́wọ́ láti kọ̀wé fún béèlì gbígbà rẹ̀. Nítorí náà ó rọ ilé ẹjọ́ pé kí olùjẹ́jọ́ náà wà láhàámọ́ àjọ EFCC nígbà tí yóò fi rí àwọn àmúyẹ fún béèlì gbígbà rẹ̀. Onídàájọ́ Dípẹ́olú fọwọ́ sí ìwé ẹ̀bẹ̀ náà tó sì pàṣẹ pé kí wọ́n fi olùjẹ́jọ́ pamọ́ sáhàámọ́ àjọ EFCC. Ẹjọ́ náà ti jẹ́ sísún síwájú di ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún 2026 fún ìbẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ ọ̀hún. Ọwọ́ tẹ̀ wọ́n o. Iléeṣẹ́ ọlọ́pàá Sekupa Awon Ajinigbe-Agbebon Meji Nawo Gan Awon Yooku Nipinlẹ Ogun àdúpẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti Sekupa àwọn afurasí ajínigbé-agbébọn wọ́n sì ti fi gbòòrò òfin gbé àwọn méjì mìíràn lásìkò iṣẹ́ ìréde ní agbègbè Atan Ìjẹ̀bú nípínlẹ̀ náà. Iléeṣẹ́ ọlọ́pàá náà sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ àbámẹ́ta Sátidé nípasẹ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá DSP Olúṣèyí Babáṣèyí sọ pé ìgbésẹ̀ náà ló jẹ́ gbígbé nípasẹ̀ ikọ̀ agbófinró tó ń gbógun ti ìṣẹ̀lẹ̀ ìjínigbé lẹ́yìn iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn èèyàn mẹ́ta ní agbègbè Ìpojò ní Ìpẹ̀rin Àtàn Ìjẹ̀bú. Ó ṣàlàyé pé àwọn olùfarakásá náà ló jẹ́ jíjígbé sálọ lọ́jọ́ Ajé Monday tí wọ́n sì padà jẹ́ títú sílẹ̀ láì farapa lọ́jọ́bọ̀ Thursday lẹ́yìn tí wọ́n san owó ìtanràn. Gẹ́gẹ́ bó ṣe wí ikọ̀ agbófinró tẹpa mọ́ ìgbésẹ̀ ìgbìyànjú wọn lójúnà láti fi gbòòrò òfin gbé àwọn ikọ̀ tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà lẹ́yìn tí àwọn olùfarakásá ti gba òmìnira ìtúsílẹ̀. Babáṣèyí sọ pé ikọ̀ agbófinró gùnlé iṣẹ́ ìtanilólobó tó lóòrìn tí wọ́n sì ṣèkọlù sí ibùba àwọn ajínigbé-agbébọn lójú ọ̀nà Ìjẹ̀bú Òde sí Ìbàdàn ní déédéé aago 5 òwúrọ̀ lọ́jọ́ Ẹtì Friday. Ó sọ wípé àwọn afurasí náà ṣínà ìbọn bolẹ̀ gbàrà tí wọ́n fojú gan ni àwọn ikọ̀ elétò ààbò èyí tó yọrí sí ìdojú ìjà ìbọn kọra ẹni láàrin àwọn agbébọn àti ikọ̀ agbófinró ọlọ́pàá. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé àwọn afurasí ajínigbé-agbébọn náà ló jẹ́ ṣíṣekúpa lásìkò ìdojú ìjà ìbọn kọra ẹni tó wáyé náà nígbà tí àwọn mìíràn sì na pápá bora wọnú igbó lọ pẹ̀lú ọta ìbọn. Ó fi kún pé ìtẹ̀síwájú iṣẹ́ ìréde náà ló yọrí sí ìfigbóró òfin gbé afurasí ògbóǹtarìgì olórí ajínigbé-agbébọn Seriki Abdullahi àti ikọ̀ ajínigbé míì tórúkọ rẹ̀ ń jẹ́ Muhammed
Bello. Bàbá Ṣèyí ní ikọ̀ agbófinró ọlọ́pàá rí ìbọn AK-47 tí wọ́n ti ki ọta ìbọn 10 sí nínú gbà padà àti ìbọn single barrel míì lọ́wọ́ àwọn afurasí. Ó tẹ̀síwájú pé iléeṣẹ́ ọlọ́pàá tún rí mílíọ̀nù kan ààbọ̀ náírà 1.5 million naira tí wọ́n fura sí pé ó jẹ́ ara àwọn owó ìtanràn tí wọ́n gbà lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí olùfarakásá gbà padà kúrò lọ́wọ́ wọn. Wọ́n ní àti àwọn ẹ̀rọ fóònù ìbánisọ̀rọ̀ àti àpò báàgì dúdú gbà bákan náà. Gẹ́gẹ́ bó ṣe wí, àwọn òkú afurasí tí wọ́n ṣekú pa ti jẹ́ gbígbé lọ sí ilé ìgbókùpamọ́sí fún àyẹ̀wò níbàámu pẹ̀lú ìlànà à ń tẹ̀lé tó dúró rè. Ó sọ wípé iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ sì ń tẹ̀síwájú láti da ibùba àwọn ajínigbé náà rú àti láti fi gbòòrò òfin gbé àwọn ọmọ ẹgbẹ́ ajínigbé-agbébọn tó na pápá bora. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Bọ̀dé Ọ̀jájú ni gbóríyìn fún ikọ̀ àwọn agbófinró ọlọ́pàá fún iṣẹ́ takuntakun wọn, fún ìfaradà àti iṣẹ́ akíkanjú tí wọ́n ní wọ́n ń ṣe lásìkò iṣẹ́ ìréde ààbò. Ọ̀jájú ní fẹsẹ̀ ìfarajìn iléeṣẹ́ ọlọ́pàá múlẹ̀ lójúnà láti gbógun ti ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti àwọn ìwà ọ̀daràn míì jákèjádò ìpínlẹ̀ Ògùn. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Elédùà yóò sì dára fún yín.